àwọn akẹ́kọ̀ọ́bìnrin mẹ́rìnlélógún tí wọ́n jí gbé ní Kẹ́bì gba ìtúsílẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́sàn-án ní àhámọ́ àwọn ajínigbé. Àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n jí gbé nílé ẹ̀kọ́ girama Government Girls Comprehensive Senior Secondary School Maga ìpínlẹ̀ Kẹ́bì gba ìtúsílẹ̀. Báyọ̀ Ọ̀nànúgà, olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ Tinubu, ló fi èyí síta lónìí ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 25 oṣù kọkànlá ọdún 2025 lójú òpó X rẹ̀. Àtẹ̀jáde náà ló sọ pé ààrẹ Tinubu ti kí àwọn ọmọbìnrin mẹ́rìnlélógún náà káàbọ̀, bẹ́ẹ̀ ló gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ tó jẹ́ kí ìtúsílẹ̀ náà ṣeé ṣe. Ọkàn mi fúyẹ́ báyìí tí àwọn ọmọbìnrin mẹ́rìnlélógún yìí ti pé a gbọ́dọ̀ tètè tún jára mọ́ṣẹ́ láti dènà ìjínigbé ní àwọn agbègbè mìíràn tí wọ́n tún wà ní ewu ìjínigbé. Ìjọba mi yóò pèsè gbogbo ìrànwọ́ láti mú èyí ṣẹ. Ààrẹ Tinubu rọ àwọn agbófinró láti má ṣe dẹ́kun iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ààbò. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀ka ìròyìn ṣe sọ, ìlànà ìbáraẹnisọ̀rọ̀ láì lo ipá ni ìjọba lò láti gba àwọn akẹ́kọ̀ọ́ náà kalẹ̀. Wọ́n fi kún pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ka DSS àti ONSA ló tún mú ìtúsílẹ̀ náà wáyé. Nínú fídíò kan tó ṣàfihàn àwọn ọmọdébìnrin náà nínú ọkọ̀ tó gbé wọn dé, wọ́n dárúkọ ara wọn àti kíláàsì tí wọ́n wà kí àwọn ajínigbé tó gbé wọn lọ. Wọ́n ka ara wọn ní kọ̀ọ̀kan èjèèjì, wọ́n sì jẹ́ mẹ́rìnlélógún. Bákan náà ni àwọn fọ́tò àti fídíò wọn nígbà tí wọ́n dẹ̀ ti balẹ̀ sí ojú òpó ayélujára kiri. Ẹ ó rántí pé ọjọ́ Ajé tó kọjá ni àwọn ajínigbé yàbò ilé ẹ̀kọ́ GGCSS tí wọ́n kó akẹ́kọ̀ọ́bìnrin 15 lọ. Ìṣẹ̀lẹ̀ náà ló mú ààrẹ Tinubu pàṣẹ fún mínísítà ètò ààbò Muhammad Bello Matawalle láti kó lọ sí Kẹ́bì kó sì máa mójútó ìgbésẹ̀ ìjọba láti rí àwọn akẹ́kọ̀ọ́ náà gbà padà. Nínú ọ̀rọ̀ tirẹ̀, gómìnà ìpínlẹ̀ Kẹ́bì Nasiru Idris fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ náà ti gba òmìnira. Níbi ìpàdé àwọn akọ̀ròyìn tó ṣe lọ́jọ́ Ìṣẹ́gun ló ti ní àwọn akẹ́kọ̀ọ́ náà ti ń padà bọ̀ ní Kẹ́bì lásìkò tí ìpàdé ọ̀hún lọ lọ́wọ́. Ó ní ọjọ́rú ọjọ́ 26 oṣù kọkànlá ni àwọn yóò fà wọ́n lé àwọn òbí wọn lọ́wọ́. Gómìnà Idris sọ pé àlàáfíà ni àwọn ọmọdébìnrin náà wà. Ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu, àwọn agbófinró àti àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ní wọn kò sinmi àdúrà lọ́sàn-án lóru láti gbà tí àwọn akẹ́kọ̀ọ́ náà ti lọ. Ìròyìn yàjáde fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.